méjì ni ká lè ká bọ Ọlọ́run ni ká sì fàkótó ra Ọlọ́run ni. Àkọ́kọ́ náà ilé tá a wí ilé kan tó já sí pé kò sí ohun tí èèyàn tọrọ bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀. ilé wo? tí ń jẹ́ Kaaba òun náà ni Mẹ́kà. Gbogbo ẹnikẹ́ni tó bá kórè ebú débẹ̀ yóò dùn lóríire, ẹni bá kóṣì débẹ̀ á dùn lówó, ẹni bá gbé owó débẹ̀ á tún máa lọ́lá sí ni. Ó fi ń já fi pé tí kinní kan bá sínú kádàrá tí èèyàn bá fi ráyè dé ilé tá a wí tó bá tọrọ rẹ̀ tó tún wá bọ́ sínú àsìkò tá a wà yìí tọ́lọ́run yí kádàrá ẹ̀ dáadáa látàbúrò sí dáadáa tí ń jẹ́ oṣù Laylatul Qadri. Ó dọ̀rọ̀ kádàrá rẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ kó gbà kó kó nínú tí ń jẹ́ orí burúkú kó bọ́ sórí rẹ̀. Àfẹn tí ó bá débẹ̀ lóko tó o bá fi débẹ̀ ilé Ọlọ́run tá a wí ó jẹ́ ilé ìfọ̀kànbalẹ̀ tí gbogbo èèyàn ń jẹ́ ìran kò sí ohun tá a tọ́ nílé tá a wí ní nǹkan dáadáa ní ipò ni ní ọlá ni ní owó ni lókìkí ni tọ́lọ́run bò ní ṣe bẹ́ẹ̀. gbogbo àwọn wòlíì kan tí wọ́n rí ikú làwọn rí yìí ẹlẹ́dẹ̀ ò lè mú kíní kan pẹ̀lú bí wọ́n ṣe wá ṣe iṣẹ́ a lè sọ pé ó lọ tó kádàrá yàn bẹ́ẹ̀ ni àbẹ́mi ni gan. Àkọ́kọ́ náà ṣé wòlíì lọ́lọ́run ni omi ara wòlíì ta ló ní ọjọ́ tó dé láyé ta ló ní ọjọ́ tí òkú ta ló ní Bọ́lá Ahmed Tinubu ṣé wòlíì ló dání àbáfà ló dání àbọ̀bà kan ló dání àbíjọba kan ló dání àti wòlíì àti Bọ́lá Tinubu bá a ti bí wòlíì là bí Bọ́lá Tinubu. Kádàrá ẹnìkan ò sí lọ́dọ̀ ẹnìkan lọ́run ló ní kádàrá ẹnu ẹnìkan ò gbà téèyàn bá sọ pé lágbájá fẹ́ kú ìsọkúsọ ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ò wúlò ní irú ẹ̀dá bẹ́ẹ̀ ti pèrè lọ́lọ́run bá ẹnìkan ló bá ti pèrè lọ́lọ́run bá kèfèrí ni gbogbo ẹnìkan bá ti pé lágbájá báyìí yóò kú lọ́la yóò kú lọ́tùnla irú ẹ̀dá bẹ́ẹ̀ ìsọkúsọ ní sọ kò sẹ́nìkan tó lè pani kò sẹ́nìkan tó lè jí ni kò sẹ́nìkan tó lè múni débi kádàrá ayọ̀ eré ayọ̀ láyé àfọ̀bá tí ń jẹ́ Allah. Tọ́pọ̀lọpọ̀ bá ń sọ bẹ́ẹ̀ ìwà nǹkan tó fẹ́ jẹ ni tọ́pọ̀lọpọ̀ bá ń sọ bẹ́ẹ̀ ìwà kan lè mọ òun náà ni gbogbo ẹ̀dá tí ó dépò láyé Ọlọ́run ba ló mọ̀ ẹnìkan ò lágbára lórí ẹnìkan pé lágbájá ó kú tí lágbájá bá kú ńgbà tẹ́nìkan ní ó kú àkọọ́lẹ̀ tí ń bẹ pé lágbájá yẹn ó kú ńgbà náà ni lágbájá yẹn kọ́ tẹ̀ sọ Ọlọ́run ní yóò rí bẹ́ẹ̀ ni wòlíì kan ò lágbára lórí ẹnìkan àfáà kan ò lágbára lórí ẹnìkan lópin ìgbà tẹ́nìkan ò tí ì lè ṣéǹjì kádàrá láyé tí ń jẹ́ pọ́lọ́run ba ni talẹ́ntọ́ wá lè pààyàn ká sọ lé ní báyìí pé lágbájá yóò kú kọ́ yìnbọn pa tó bá kú bẹ́ẹ̀ kẹ́ni wá ló pé òun lòún ṣe irọ́ nípa kádàrá ò sí lọ́dọ̀ ẹnìkan àfọ̀bá tí ń jẹ́ Allah. tí kádàrá bá padà ṣe bá Tinubu lóore tó ta tó rí ta tó lù tó rí lù tó padà wá lórí ipò náà kí lè fẹ́ sọ fún gẹ́gẹ́ bí àfà. èyí tèmi ó sọ fún Bọ́lá Ahmed Tinubu ni pé what is retarding the progress of our country is the lack of the right attitude on the part of our leader. kó mọ̀ yìí pé àyè tóun dé yìí tọ́lọ́run bá ti ní kó débẹ̀ kó rántí pé òun jẹ́ nǹkan lánàá òun wá jẹ́ nǹkan lénìí ibi tó wá dé yìí kó ṣe dáadáa kó rántí àwọn tí yóò jẹ́ nǹkan tó tẹ̀lé kó rántí àwọn tó ní kò ní dọ̀là tọ́lọ́run ní kó wá dọ̀là tó padà wá débẹ̀ kó ṣe dáadáa gbogbo àdéhùn tó ṣe kó mójútó kó rántí àwọn tí yà ń jẹ tí ò lè dágba 1000 nídìí ATM tó ti jẹ́ pé wọ́n ní làákàyè jù lọ tó mọ̀wé jù lọ tọ́lọ́run wá ní kó máa bẹ lókè gbogbo àdéhùn tó ṣe kó rántí àtúbọ̀tán kó rántí ọjọ́ tí olówó àtolòṣì àtòun náà tá pàdé wájú Ọlọ́run bàtà rojọ́ gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká fún wọn ká rántí àtúbọ̀tán gbogbo ẹ̀ pátápátá ẹsẹ̀ mẹ́fà ni ẹni rí ṣe ẹsẹ̀ mẹ́fà ni méjì ẹsẹ̀ mẹ́fà ni kí Bọ́lá Ahmed Tinubu kó gbìyànjú láti ṣòótọ́. bàbá wò lè ní púpọ̀ nínú àwọn tí ó gbẹ́ lẹ́yìn làwọn náà ń jáde tó ń ba dùkínì yìí ṣe é kú rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá sí Yorùbá. ọ̀tá ń bẹnu ọmọ ìyá ọ̀tá ń bẹnu ọkọ síyàwó ọ̀tá ń bẹnu ìyàwó sọ́kọ ọ̀tá ń bẹnu ọ̀rẹ́ sọ̀rẹ́ èní la rí ṣùgbọ́n báyọ̀ jà bí pẹ́ dọ̀rẹ́ lọ́la sì báyọ̀ dọ̀rẹ́ bí pẹ́ jà lọ́la gbogbo ẹni tí a ṣe oore fún kọ́ ló lè sọ oore fún ni àìmọ̀ ẹni tá a ṣe oore fún tí ó padà di ọ̀tá ẹni àìmọ̀ ẹni tó jẹ́ pé ọ̀tá sì ń láàárọ̀ tí ó jẹ́ pé òun ní padà làyàn ló kú ọjọ́ tí kú bá dé so kó má ro tìyẹn kó má ro pé gbogbo àwọn tó ń ṣe oore fún lè ní o tí wọ́n bá padà san oore àjẹpẹ́ kádàrá látọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n bá fi padà gbé kan tó kù wá Ọlọ́run ṣe kọ́ náà nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ọba rẹ̀ ní kó rí níwájú kó rí lẹ́yìn kó rí lọ́tún kó rí lọ́sì kó má dẹ nìkan mú kó má gbọ́rọ̀ nìkan àfọ̀dọ̀ ọba tí ń yé Allah kó fara yílẹ̀ fọlọ́run ọba. fáwọn tó ń wòye káàkiri àgbáyé orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. èmi tí mo ń sọ̀rọ̀ náà ni ìmáàmù àgbà tí mo jẹ́ ìmáàmù JAMIU ASANBE ìmáàmù àgbélété Ìkòyí lágbègbè Ìbà apá kan Ògùn state apá kan Lagos state èmi náà ni ìmáàmù gbogbo rẹ̀ èmi àti ìwọ náà kádàrá wọn sí lọ́dọ̀ nìkan àfọ̀bá tí ń yé Allah ẹ̀dá kan ò lè pààyàn ẹ̀dá kan ò lè jíyàn ẹ̀dá kan ò lè rí kíní kan àfọ̀bá tí ń yé Allah ẹ̀dá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ bá a sọ nọ́mbà tán ní pè sí bí a pè yín fún wáàsí ètò àdúrà ni o
ìbẹ́ lọ ni o ẹ bá wa sọ nọ́mbà tẹ́lẹ̀ pín sí. àkọ́kọ́ náà kí n tó dárúkọ nọ́mbà láàrin ìṣẹ́jú kan Bọ́lá Ahmed Tinubu káwọn náà rántí pé wọ́n lè lọ kán má dé wọ́n lè sùn kán má jí gbogbo ohun tó ń sọ kán mú ṣe o kán rántí àtúbọ̀tán gbogbo ẹ̀ pátápátá kán rántí ọjọ́ tí wọ́n á dà sílẹ̀ kán rántí ọjọ́ náà kó wa náà ká bẹ̀rù Ọlọ́run àwa náà tá ń tẹ̀lé wọn ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má torí ohun tá a jẹ ká sọsọkúsọ ká rìnrìn kó rìn ká hùwà tí ò dáa ká ṣọ́ra wa èmi mo máa gbà JAMIU ASANBE tí mo jẹ́ mo máa gbà délé tèkó yìí gbogbo ẹnikẹ́ni tó bá pè mí fún àdúrà tàbí wáàsí tàbí mọ̀ràn kan nọ́mbà tí ẹ pè mí sí ni 081 45 86 1096 081 45 86 1096 mo ní wàá rí tiẹ̀ ṣe o. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.